the committee. Give me your hand, okay? Arole Oduduwa ọ̀tọ́jú àlejò tọ́jú lé olórí aládé òkè Yes, sir.
Oh, ní àlàkè ìṣòro. Lágbórẹ̀ bẹ̀rẹ̀ sí ó. Ẹ̀jẹ̀ súnmọ́ ìbẹ̀.
Adéyẹyè Ọbaríà ìgbàgbọ́ òní ló mú ọ lára dá Ọlọ́fin Àrólé yèyé lú àkú ewu ọmọ orí rẹ̀ ti já kó mèrè fẹ̀jẹ́ o Sílẹ̀kùnọlá ti bí ọkùnrin àbíró
ti máa bí obìnrin àbíyè. Ọmọ rere ló máa pàgọ́ yí ọ̀ká Adéyẹyè ọba rí a. Torí ó ti bímọ mẹ́jọ fẹ̀fẹ̀fà fóyè o. Àfẹ́lẹ́ làyà, àbílẹ̀ lọ́mọ.
Thank you.